ó ga o, ariwo kò jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni láéláé kò lè ṣerú ẹ̀ làwọn èèyàn ń pa kiri báyìí o. ní ìtàwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ jáde láti fi ẹ̀sùn kan olùṣọ́-àgùntàn tó wà nílùú Ìbàdàn tó gbajúmọ̀ dáadáa nínú ká máa gbáwọn èèyàn jáde sórí ìkànnì ayélujára láti tọrọ ìrànlọ́wọ́ fún wọn ni. orúkọ rẹ̀ ń jẹ́ Adémọ́lá Àmúsàn ṣùgbọ́n táwọn èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel káàkiri orí ayélujára. ẹsẹ̀ kànkòmí kò tiẹ̀ tó ronú ara rẹ̀ ni Àgbàlá Gabriel máa ń ṣe fáwọn tó bá ti gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ láti tọrọ ìrànlọ́wọ́. wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé òǹkà ilé ìfowópamọ́ ẹni tó bá gbé wáyé náà ló máa fáwọn èèyàn pé kí wọ́n fi owó ránṣẹ́ sí láti lè fi hàn pé òun ò gba ohunkóhun nínú owó tí wọ́n ń dájọ́ fáwọn èèyàn wọ̀nyí. wọ́n ní ṣùgbọ́n ojú ayé irọ́ pátápátá àti ìtànjẹ gbà lélẹ́yìí. torí pé Àgbàlá Gabriel padà wá tó sì gba owó lọ́wọ́ àwọn lọ́pọ̀lọpọ̀. arábìnrin kejì tó jẹ́ ọ̀kan lára àwọn tó tiẹ̀ ké gbàjarè síta báyìí lóhun ò rówó ṣe ìtọ́jú ara òun mọ́. lẹ́yìn tí Àgbàlá Gabriel gba àwọn owó táwọn èèyàn dá fún òun láti ṣètọ́jú ara òun. ó sì ṣe àwọn àlàyé yìí lẹ́kùnrẹ́rẹ́ nígbà tó wà lórí TikTok live pẹ̀lú ọkọ àwọn single mothers. ẹ̀yin èèyàn wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ àlàyé yìí lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu kejì fúnra rẹ̀. ẹ bá ti wo fọ́nrán ti kejì tán a tún máa gbé fídíò arábìnrin kejì tó jáde tóun náà sọ̀rọ̀ lórí ìrírí rẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel àti bí ó ṣe gbowó lọ́wọ́ òun náà. ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí náà wọ́n wá ní support wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n ní pé kí n lọ ní pé ó máa fún mi ó máa raise owó fún mi. ìgbà tí mo fẹ́ lọ náà àwọn náà lọ tún fún mi lówó mọ́tò tí mo wọ̀ lọ síbẹ̀. ṣùgbọ́n tí mo dẹ̀ débẹ̀ gbogbo bóyí mo yẹ débẹ̀ tí wọ́n kọ́kọ́ dá mi lóhùn tí mo padà wálé mo sọ fún wọn. ìgbà tí mo tún padà lọ again tán ní pé kí n máa bọ̀ mo tún ṣàlàyé again fún wọn mo dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò fún mi nígbà tí mo débẹ̀ wọ́n post fídíò yẹn within 24 hours tó ṣe first video yẹn mo ti rí 2 million. so wọ́n assign ẹnìkan fún mi nípa ẹnìyẹn ni kí n máa fún ní report bówó yẹn ṣe ń wọlé and I was being truthful to them torí pé mo fẹ́ nǹkan tó máa jẹ́ wípé wọ́n máa bínú ní pé owó ń wọlé mi ò ṣòótọ́ pẹ̀lú àwọn mo ò fẹ́ so mo ń jẹ́wọ́ fún wọn bówó yẹn ṣe ń wọlé iye báyìí ló ti wọlé iye báyìí ló ti wọlé so wọ́n máa wá rán bọ̀bọ́ yẹn wá bá mi ní pé èlò ló ti wọlé máa fún ní fóònù mi máa ní pé kó ìwò fúnra rẹ̀ kóun náà confam adẹ́rì ó máa ní pé first time yẹn ó kọ́ ó dé ó ní wọ́n sọ pé bus tó máa fi lọ ń gbé àwọn èèyàn láti ìta wá sí church ní pé wọ́n ní pé kí n ra bus méjèèjì then lẹ́yìn yẹn wọ́n tún ní pé oúnjẹ táwọn èèyàn máa ń jẹ ní every Sunday ní pé kí n sponsor oúnjẹ yẹn èmi sọ rò pé bí i expenses tí ò ní kọjá 100,000 naira ni wọ́n wá ní ara ní pé 850,000 ni mo máa san lọ́wọ́ mi. owó kí ni 850,000 yẹn kọ́ mi. wọ́n ní báwọn máa fi gba fuel sínú bọ́ọ̀sì méjèèjì àwọn dẹ̀ máa fi gbé oúnjẹ tó máa ń fún members ní every Sunday. ẹ̀bà àti pọ̀nmọ́ lọ́ máa ń. ṣé dandan ni káwọn mẹ́mbà jẹun ni. máa gbọ́ ẹ tí gbọ́n kankan ẹni sùn ẹ̀ṣẹ̀ máa gbọ́ wẹ̀ lọ. bàbá yẹn tún wá padà wá bá mi again ní pé kí n wá lọ dúpẹ́ lọ́wọ́ wọn ní pé kí n dẹ̀ envelope bí i 50,000 ní pé wọ́n lè máa fẹ́ gbà ó ní pé but kí n ṣáà fi agídí mu fún wọn mo ní mo ti gbọ́ àwùjọ cash 50,000 mo fi sínú envelope wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn bàtà débẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn and everything mo wá fún wọn ní envelope wọn ní àǹtí kò yẹ kẹ́ tún máa ṣe wàhálà báyìí owó tẹ̀sán yẹn náà owó yẹn pọ̀ ẹ ṣe gan-an kíní kan wọ́n gba envelope yẹn lọ́wọ́ mi wọ́n máa bí ẹni pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ bọ̀ irọ́ ni àwọn gangan wọ́n bá àwọn pípé yẹn wá láti wá bá mi lẹ́yìn tí wọ́n gba ìyẹn tán wọ́n lọ wọ́n tún dé wọ́n ní pé wọ́n broke ní pé wọ́n need 150,000 mo fún wọn wọ́n tún dé wọ́n ní pé wọ́n ṣe káwọn arúgbó. àlọ́ sọ pé àwọn broke ṣé Àgbàlá Gabriel lọ níwò. Àgbàlá Gabriel lọ broke wọ́n rán bọ̀bọ̀ yẹn wá bá mi nípa wọn. ṣé Àgbàlá Gabriel dúró kìkẹ́. bẹ́ẹ̀ ni. ṣé ẹjọ́ ẹ má bínú ṣé bọ̀bọ̀ yẹn gẹ́gẹ́ ló wá sọ bẹ́ẹ̀ ńgbà tó wá. òun ló ń sọ òun ló máa ń rán wá bá mi nǹkan tó bá dẹ̀ rán wá kó wá ṣe ló ń ṣe gbogbo nǹkan tó rán wá fún wọn mọ̀ pa ẹ̀. Aláàjì ẹ káàbọ̀. Yes sir. àwọn ni mo pè torí wọ́n close mọ́. all right ẹni sùn ẹjẹ kọ́mọ yìí sọ̀rọ̀ tó ẹjọ́ ẹjọ́ kó ṣàlàyé ẹmí ẹ gbogbo ọ̀rọ̀ yẹn dáadáa ná. Okay. Yes sir. ẹ má ìdáwọ́ tẹ ẹjọ́. so wọ́n tún ní pé káwọn àwọn arúgbó kó wá ṣe prayer fún mi ní pé kó fi irun funfun wọn kó fi ṣàdúrà fún mi mo fáwọn yẹn ní 16,000 àwọn yẹn tiẹ̀ ṣiṣẹ́ ń gbọ́ nípò òkè ìyẹn sì normal
mo fún wọn ní 16,000 àwọn 16 ni wọ́n pé wọ́n mú 1,000 láàrin ara wọn. Lẹ́yìn yẹn wọ́n tún dé wọ́n tún sọ pé ní pé àwọn fẹ́ lọ nípa Àgbàlá Gabriel fẹ́ lọ bìkan wọ́n nídìí fuel sínú mọ́tò wọn 70,000 mo fún wọn. Wọ́n tún lọ sí program Prophet Taiwo Òjó lọ́jọ́ kan wọ́n pè mí lórí fóònù ní pé àwọn nídìí ọjọ́ yẹn gan bedroom ni mo wà ló ń pè mí lọ pè mí bọ̀ fóònù tèmi dẹ̀ wà níbi tí mo máa ti ń sùn wọ́n wá pe nọ́mbà security pé kí security wọ́n wá gbé fóònù fún mi nínú bedroom ní pé kí n send 250,000 urgently nípa àwọn wà ní program Prophet Taiwo Òjó àwọn nídìí owó yẹn very urgent mo ṣáà send 250 yẹn sí wọn nígbà tí mo wẹ̀ tán. The following day ṣáà àbí ọjọ́ kẹta wọ́n tún pè wọ́n tún ní pé yẹn ní pé kí n yá wọn ní 600,000 àwọn máa dá padà fún mi táwọn bá dé títí alẹ́ kíní kan èmi tẹ̀ sí wọn pé báwo ni ẹ ṣe máa ní pé kí n yá yín lówó tí màá wá dá padà tí màá tún wá gbà lọ́wọ́ yín. But even at that gan lẹ́yìn tí mo send 600,000 yẹn gan you didn't even say anything you didn't even mention it pé ká tẹ̀ fẹ́ nìyí ní refund àbí nǹkan kan kò sí nǹkan tó jọ wọn ò fún mi ní refund wọn ò fún mi ní anything. Wọ́n ṣáà ń gba owó yẹn wọ́n ń gbà lọ ibi tí inú ti wá bí mi jù mo wá fẹ́ lọ fún appointment ní Babcock torí Babcock ni mò ń lò ní Ìrìṣàn so mo wá sọ fún wọn ní pé mo fẹ́ lọ sí hospital ní pé mo ní appointment ní hospital mo dẹ̀ fẹ́ ṣe àwọn test kankan tí doctor ní pé kí n ṣe ní pé since owó díẹ̀ ti wà lọ́wọ́ mi pé kí n kúkú ṣe àwọn test yẹn once and for all wọ́n wá lókè pé àwọn máa tẹ̀lé mi àwọn máa ṣe fídíò pé táwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa wá post fídíò yẹn sórí page àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo wà ní hospital ní pé kí donation yẹn máa stop káwọn èèyàn sì máa help lọ mo dẹ̀ ni mo ti gbọ́ wọ́n ní mọ́tò mẹ́ta làwọn máa gbé lọ mọ́tò títa wọn mọ́tò táwọn protocol máa ń gbé then èmi àtàbúrò mi tó dúró tì mí a máa wọ church bus wọ́n lèmi ni mo máa fuel mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n gba 500,000 lọ́wọ́ mi fowó fuel ọjọ́ yẹn mo sun ẹkún láti àárọ̀ dalẹ́ ni mi ò jẹun mo lè ṣe nǹkan kan gbogbo ara mi ló ń gbóná tí mò ń ké ní pé kí ló dé pé gbogbo owó tẹ fún mi gbogbo ẹ̀ lẹ ti gbà padà tán yìí èló ló kù lọ́wọ́ mi mo ṣáà ń sunkún lọ́jọ́ yẹn àwọn pásítọ̀ wọn kọ̀ọ̀kan gan wá ń bá mi pé kí ló ṣe mí tí mò ń ké kí ló ń ṣe mí tí mò ń ké kò ṣeé sọ síta ní pé wọ́n fi ọ̀nà èrú gbowó lọ́wọ́ mi gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ̀ tí wọ́n súnmọ́ mi àwọn tó sùn tì mí láìtọ́ gbé ẹni sọ́dọ̀ ti tèmi wọ́n ní kó kúrò ńbẹ̀ wọ́n ò jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ mi wọ́n ò gbà kẹ́nì kankan súnmọ́ mi wọ́n ní mi ò gbọ́dọ̀ make ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ bẹ́nìbọ̀dì sọ̀rọ̀ olúwa mi ò nífẹ̀ẹ́ sí olúwa mi ò mọ̀ sọ̀rọ̀ ni tọ́ba bẹ́ni báyìí lọ́dọ̀ rẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ ní pé ṣe ló ń kóró jọ wọn ò láìkí rẹ̀ mọ̀ bẹ́ni kankan sọ̀rọ̀ ibi báyìí ogun ni everybody gbé débí wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa rojọ́ fún ọ wọ́n náà wọ́n máa rojọ́ fún wọn pé wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n pe kinní kan fún ọ wọ́n sì máa sọ̀rọ̀ ní kinní kan ẹ mọ̀ fọ́ọ̀mù meeting kinní kan ẹ mọ́ra yín tì tẹ́lẹ̀ ibi náà lẹ ti pàdé ara yín ẹ mọ̀ bẹ́ni kankan rojọ́ má bẹ́ni kankan sọ̀rọ̀ ó ti ń kóyàn mọ́ra jù ó ti ń ṣe wọ́n máa complain iṣẹ́ lọ́dídì fi space sílẹ̀ láàrin mi ni pé kẹ́nìbọ̀dì má sùn síbi space yẹn wọ́n tún fi èèyàn ṣọ́ wọ́n fi màmá kan báyìí ṣọ́ pé màmá yẹn ò gbọ́dọ̀ gbà kẹ́nìbọ̀dì ṣe anything níbẹ̀ gbogbo àwọn tó máa wá ń charge phone níbi ẹgbẹ́ tó rẹ́gbẹ́ ọ̀dọ̀ mi ní socket wà wọ́n stop everybody ní pé ní kankan ò gbọ́dọ̀ charge phone níbi bẹ̀ mọ́ wọn ò gbọ́dọ̀ rẹ́ anybody pẹ̀lú mi so that mi ò ní máa sọ fún wọn bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ mi mo ṣáà kà mọ́ra ìgbà tó gba 500,000 lọ́wọ́ mi owó fuel tán àwa fẹ́ lọ sí Babcock mọ́tò mẹ́ta lọ sí promise mi pa àwọn máa gbé lọ Ọ̀yọ́ta fẹ́ lọ mọ́tò méjì lọ gbé mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ lára àwọn pásítọ̀ yẹn ni pé kí ni reason tẹ́ ṣe gbé mọ́tò méjì ṣe bí mọ́tò mẹ́ta lẹ gbà lọ ní ẹgbà fuel lọ́wọ́ mi and before that time wọ́n ti rán bọ̀bọ̀ yẹn wá bá mi like a week before ní pé Àgbàlá Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọ́n ní ìdí owó pé kí n fún wọn lówó ní pé kó fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò ní pé olúwa mi broke wọn kì í béèrè owó lọ́wọ́ members báyẹn but wọ́n broke gan ni this time around mo lókè èlò ló ń ta táyà ọjọ́ tí mo ń sọ yìí 700,000 lọ́gbà lọ́wọ́ mi fowó táyà. irọ́ ni tó sọ. 700,000 ni wọ́n gbà. bẹ́ẹ̀ ni. ṣé ń gbọ́ o gbogbo ẹ̀ gbogbo tó ń ṣàlàyé fún gbogbo wa. ni pé ṣe bí mọ́tò mẹ́ta lẹ fẹ́ gbé báwo ló ṣe wá di mọ́tò méjì báyìí pásítọ̀ yẹn wá ní ẹ ní pé mọ́tò táwọn protocol máa ń gbé yẹn tó yẹ káwọn wọ̀ ní pé táyà mọ́tò yẹn ò já mo ní ṣe bẹ́ẹ̀ ti gba 700,000 lọ́wọ́ mi ní last week tẹ́lẹ̀ fẹ́ fi ra táyà tuntun sẹ́sẹ̀ mọ́tò yẹn wọ́n wá ní ẹ ní pé àwọn ra táyà tuntun 4 bọ̀ àwọn change méjì sẹ́sẹ̀ mọ́tò yẹn méjì tó kù àwọn kó sẹ́sẹ̀ bọ́ọ̀sì yẹn tá fẹ́ gbé lọ
mo ní mo ti gbọ́, mo ò sàn kankan. Àwa dé hospital tán, adébí tá ti fẹ́ ṣe test, a ṣe test alákọ̀ọ́kọ́, a kúrò ń bẹ àlọ́ sí tá ti máa ṣe test ẹlẹ́ẹ̀kejì. Wọ́n wá dá mi dúró níbẹ̀, wọn tètè dá mi lóhùn. So mo ṣáà lie down síbẹ̀, mo ṣáà ń ronú, mo faṣọ bojú, mo ń ké lábẹ́ aṣọ yẹn. Ibi tí mo ti ń sunkún, ibẹ̀ lọ́tún ti rán ẹni yẹn wá bá mi again. Ní pé kó sọ fún mi ní pé èmi ni mo máa sponsor oúnjẹ tí àwọn tó tẹ̀lé mi máa jẹ. Ni mo ní ó tètè ya gbàwẹ̀ o. Mo ní ṣebí pásítọ̀ ni gbogbo yẹn dẹ̀ máa wẹ̀ gbàwẹ̀ máa ti mọ́ yín lára. Mo ní ẹ tètè ya gbàwẹ̀ torí $1 èmi ò ní o. Lọ́ba ní mi pé mi ò lè sọ báyẹn ṣùgbọ́n èmi làwọn gbé àwọn dìde ní pé normal táwọn bá wọ vẹ́ẹ̀sì foundation Àgbàlá Gabriel yìí kúrò nínú church. Anything tẹ́ bá bá mi sọ nsìn ẹ máa bọ̀ lórí live mi kẹ́ wá defend the church yìí. Anything tẹ́ bá fẹ́ bá mi sọ nísìnyí mi ò ṣe behind the camera mọ́, mi ò ṣe call mọ́. Anything tẹ́ bá fẹ́ bá mi sọ, come to my live stream and defend your church, come and defend your pastor. Má fi message pa mi, continue. Ewa yìí náà ló wá bá mi o ní pé tí àwọn bá wọ polo foundation Àgbàlá Gabriel yẹn, àwọn bá fẹ́ wọ tẹ́lẹ̀ yàn jáde. Ó ní iye táwọn máa gbà lọ́wọ́ ẹni yẹn nínú church premises káwọn tó bọ̀ tàrà àwọn máa ti gba owó yẹn lọ́wọ́ ẹni yẹn. Ní pé so owó oúnjẹ tán ní pé kí n san yẹn, ní pé kò kì í ṣe pé bí àwọn fẹ́ gbà mí, ní pé èmi right mi ni láti fún àwọn ní owó oúnjẹ. Mo á ní òkè mo ti gbọ́. Èló ni ẹ fẹ́ fi jẹun, èló lẹ fi jẹun náà kò ṣáà lè kọjá bí i 20,000. Eléyìí ní rárá o, ní pé 100,000 làwọn máa gbà lọ́wọ́ mi fún oúnjẹ. Bọ́yẹ takúlé mi lórí ní Babcock lọ́jọ́ yẹn nìyẹn tó sáfúlé mi lórí ní pé 100K làwọn máa gbà. Mo ò ní choice, ṣe mo ní láti fún wọn ní owó yẹn. Mo ń sunkún wọn tẹ̀ ojú mi. Ìgbà táwa ṣe test yẹn tó fẹ́ gbé mi padà sínú mọ́tò, Àgbàlá Gabriel wá pè. Wọ́n wá ní àǹtí ẹ̀gbọ́n wọn lẹ́yìn lẹ tún fún wọn ní owó oúnjẹ, kò yẹ kẹ́ tún máa ṣe gbogbo ìnáwó yẹn. Owó yẹn ti ṣe kíní kan, ẹ ti try gan, ẹ ti náwó gan, kíní kan nínú owó tó ti pé. Irọ́ dẹ̀ ni àwọn lọ́rọ̀ wọn wá o. Mo wá ní dádì, ebi ń pa wọn ni ẹ jẹ́ ọjẹ́. Response tí mo fún wọn nìyẹn. Mo ní ebi ń pa wọn ni ẹ jẹ́ ọjẹ́. Mo ní àwọn gọ́ṣì máa dáwọ́ oúnjẹ tèmi gan máa jẹ lọ́sàn-án ìfún mi torí èmi gan tí lówó ti máa fi jẹ. Má pèlè mi, má gbọ́mọ ẹ̀ lè lọ, ẹni sọ ní àpèlè mi wọ́n kì í sùn. Gbogbo ọ̀rọ̀ tèmi tẹ̀ ní pé bí àwọn tiẹ̀ wà nínú premises yẹn gan ni wọ́n wá ní pé wọ́n sí premises pé wọ́n ti jáde yẹn Àgbàlá Gabriel pé wọ́n ti jáde mọ́ alókè. Àgbàlá Gabriel ló pè. Bẹ́ẹ̀ ni. Ọwọ́ burúkú tó ń tẹ̀. Ìgbà tá dẹ̀ ṣe tán a dúró dè wọ́n ìgbà tá a rí wọn àwa wá kúrò ní Ìbàdàn tiwa làwa fi wá lọ sí a kúrò ní Ìlíṣàn la fi ń lọ sí Ìbàdàn ní titi wa. So bàtà dẹ̀ délé wọn ò bá mi sọ anything, wọn ò tẹ̀ mẹ́nu bà wọn ṣe kankan. Èmi náà dẹ̀ ń wòran. Àwọn test tí mo ṣe yẹn wọ́n ní 2 weeks ló máa take kó tó jáde. So wíìkì tí mo lọ yẹn wíìkì yẹn náà làwọn test yẹn wá jáde. Bọ́yẹ mẹ́sẹ̀gì mi ni pé àwọn result yẹn ti ready. Mo wá sọ fún wọn ní pé result ti ready o, ní pé next week Tuesday mo máa padà sí hospital máa lọ rí doctor so that wọ́n máa lè fix date fún surgery. Then màá lè mọ bí mo tún ṣe máa hustle láti wá balance owó yẹn kankan báyẹn. Wọ́n láwọn ti gbọ́. So mo wá sọ pé ẹ má wulẹ̀ rán èrò tẹ̀lé mi this time around torí pé mo ò ní 500,000 owó epo àti 100,000 tí màá tún kó lẹ̀ fún owó oúnjẹ. Ní pé ẹ kàn mú èèyàn 2 or 3 tó lè gbé mi láti inú mọ́tò gbé mi dé inú ibi tí màá ti rí doctor ó tán. Wọ́n dẹ̀ lókè àwọn ti gbọ́. Mo wá okay wọ́n wá ní pé màá sanwó epo mo ní mo ti gbọ́. Èló lówó fuel lọ́dé ni wọ́n bá ní 200,000 lówó fuel. Mo bá ní láti bíbá yìí sí Ìlíṣàn 200,000 owó yìí ti pọ̀ jù ẹni pípọ̀ yìí ẹ̀dẹ̀ ṣàánú mi pé mi lágbára owó tẹ̀ ń pé owó tí mò ń wá yìí kò tí ì pé nípẹ́ tó fẹ́ gba 200,000 mo ṣáà ní kó gbé mi lọ sọ́fíìsì Àgbàlá Gabriel pé kí n lọ bá fún ara mi pé kí n bẹ̀ wọ́n ṣáà gbé mi mo dé ọ́fíìsì wọn mo bá ní àmúnídádì mo wá rí yín ní sà wọ́n ní pé mo ní mo fẹ́ lọ sí hospital lọ́jọ́ Tuesday wọ́n dẹ̀ ní pé kí n tún sọ 200,000 owó epo mo ní owó pọ̀ lọ́wọ́ mi mo ní owó mi gan kò tí ì pé owó surgery tí mo fẹ́ ṣe mo ní ẹjọ́ sami ní tán. Àǹtí mi ò mọ kankan pa rẹ̀ mi mọ bó ṣe ń repo wọn mi mọ bó ṣe ń ṣe ṣé tó yẹ lọ ṣe wá gbé yín dìde àwọn protocol wọn wà ń bẹ àwọn pastor wọn wà ń bẹ driver tó ń wa mọ́tò náà wà lórí ìdúró àwọn ń driver ó yẹ 100,000 yẹn náà lè torí epo wà lọ àtàbọ̀ àbíbò mo ṣàmọ̀ pé mọ́tò church máa ń jẹpo àmọ́ mi ìmọ̀ye tó máa ń repo sínú rẹ̀ mi ìmọ̀ bó ṣe mọ́ ń ṣe ẹ wò wàhálà yín gan pọ̀ jàre ẹ tó rẹ̀ lẹ́sẹ̀ wá gbẹ̀yìn lẹ́ni dìde
ìyẹn ò tó nǹkan kan ó yẹ kó ẹ gbọ́ driver ẹ gbọ́ pastor ó yẹ kó lè tó ẹ wo ẹ má yọra yín lẹ́nu òjè yẹn àti ẹ lọ jókòó tí ẹ mọ̀ yọra yín lẹ́nu àmúdáde ẹ ṣe sà mo dúpẹ́ lọ́wọ́ yín mo ló dùn mí pé mi ò lè kúnlẹ̀ mi bá ní kí n kúnlẹ̀ kí n kí yín kọkàn mo ṣàfihàn ṣàwádà wọ́n dẹ̀ ní pé kó gbé mi padà wọ́n gbé mi padà sí ibi tí mo sùn sí so bàtọ́ ṣẹ̀ gbé mi padà síbi tí mo sùn sí kò ju bíi 2 minutes lọ bí driver ṣe dé nìyẹn ló bá bá mi ní pé àǹtí 100,000 tẹ̀sán yẹn kò lè tó o ní pé last week táwọn fẹ́ lọ ní pé àwọn ra epo 150 àwọn sáfìsì mọ́tò yẹn àwọn dẹ̀ ra ọ́ìlì sí ó jẹ́ 198,000 ní pé táwọn bá tún máa lọ ní ọ̀la náà àwọn máa ra epo 150 àwọn máa tún sáfìsì mọ́tò àwọn máa ra ọ́ìlì sáfìsì àti ọ́ìlì yẹn 48,000 ni pẹ̀lú epo 150 ó jẹ́ 198 ní pé so 100,000 yẹn kò lè tó mo kàn ní kò sí wàhálà mo ti gbọ́ àkáǹtì ta ni kí n send owó sí wọ́n wá ní pé kí n send ẹ̀ sí àkáǹtì àgbàlá ìkan ní kí n má send ẹ̀ sílẹ̀ kí n send ẹ̀ sí àkáǹtì PA ìkan ní wọ́n ṣáà ń takò ara wọn ìgbà tó ṣàyà wọ́n ṣáà ní kí n send ẹ̀ sí àkáǹtì PA mo send ẹ̀ sí àkáǹtì PA yẹn wọ́n dẹ̀ lọ nígbà tí wọ́n lọ tán kò ju bíi 20 minutes bó tún ṣe rán ewa ìwà bá mi again nìyẹn ní pé bó ṣe dé ó jókòó ní pé òun fẹ́ rí mi mo ní mò ń gbọ́ kò wá sọ̀rọ̀ mọ́ mo dẹ̀ ń tẹ fóònù lọ ìkan lára àwọn pásítọ̀ yẹn wá dé ló bá ní ṣé o ti jíṣẹ́ tó rán ẹ fún kejì ìyẹn lòun ò tí ì jíṣẹ́ o ní pé òun mọ bóun ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ ní máa yẹn wá ní ó máa dé kalẹ̀ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ewa yẹn wá sọ fún máa yẹn pé ṣèbá gbàlagbà lẹ́yìn ó yẹ kẹ́yìn lè bá mi wá bẹ́ẹ̀ ṣe máa bá mi gbé kalẹ̀ fún. Power piece of èmi nìkan á ní káàbùrò ẹ̀ bá mi gbé ọmọ yẹn. 090327466. So wọ́n ló máa gbé ọmọ yẹn ọmọ àbúrò yẹn ló máa bá mi gbé ọmọ yẹn so in a short while we became family they became my sisters so wọ́n máa bá mi gbọ́ ọmọ afáṣe nǹkan mo fẹ́ ra nǹkan tọmọ yẹn bá ń jáde lábá mi ra nǹkan tó bá ra nǹkan á fún ara tèmi náà á ṣe nǹkan so ó máa bá mi sọ̀rọ̀ gan tó nígbà tó di wípé wọ́n dáwó fún ijọ́ tán gbé inú mi dùn because kò sẹ́ni tó máa rí conditions kejì wà tó máa gbàdúrà pé ọmọ yẹn wà bẹ́ẹ̀ because her condition is so pitiable gan mo wá ní so wọ́n ṣe ń dáwó yẹn fún I was happy that there is progress she should be able to go to the hospital no I was so shocked àgbà tó bẹ̀rẹ̀ sí sọ fún mi pé wọ́n máa gbayé báyìí wọ́n gbayé báyìí èmi náà lè sọ̀rọ̀ torí èmi náà ń wówó èmi náà wà lára mi ò lè sọ̀rọ̀ ìgbà tẹ́mi náà kọ́ advice ẹni pé wẹ́ tó bá ṣe ń wọlé there is nothing you can do wàá máa fún wọn ni at least tó wọ owó ẹ̀ tó bá jẹ́ pé owó surgery ẹ̀ máa pé ìgbà tó yá tí ò di pé owó yẹn ò wọlé mọ́ tó ṣe tún gbà tọ̀ kò sí anybody fẹ́ ṣe sí mi ò lágbára ń bẹ̀ èmi náà wà nílò bíbẹ̀ ni orí cement báyìí lájọ́ ń sùn mo ṣáà nìtàn wàá máa sọ́nà ni àbí kí la fẹ́ ṣe owó tó wà kò pé èmi kò tẹ̀ tí ì rí ti tèmi nípa máa ní pé kínní so màá bọ́dẹ̀ rí pé a ti ń close jù they try to separate us wọ́n kàn dé lọ́jọ́ kan ní àwọn ọ̀dẹ̀ ní wọ́n dé ọ̀tọ̀ yẹ pé ẹ bá ti ẹ lè fún wọn 30 times wọn tètè dáhùn wọn kì í tètè dáhùn so bó ṣe dé lọ́jọ́ yẹn wọ́n bá mi sọ̀rọ̀ tán pé èló ló wọ́wọ́ mi ṣé wọ́n mi ti wọlé mo ní kò wọlé bọ̀ wọ́n wá fẹ́ bá kínní yẹn dùn sísà mi pé lórí 70,000 ni mo wá fi lọbẹ̀ yẹn pé kí n kúrò níbi ibẹ̀ kí n máa bọ̀ kí n káwọn ọmọ mi kí n máa bọ̀ mo bá ní ókè mà so mo wá ṣàlàyé fún ẹ pé tọ kó má dà pé èèyàn fojú olóore gúngi pé wọ́n ní kí n máa bọ̀ nílé wọ́n bá ní ẹ ṣé táwọn ò bá ṣe fídíò mi ṣé wọ́n máa rí mi ní. ọ̀rọ̀ mi lọ́nà fi ń ṣe wàásù pé bóyá mi ṣẹ̀yàn kan ni bóyá mi ṣe kinní kan ni meanwhile he didn't even say all that when I was there o kódà wọn bá mi pé tí bá ṣe wà tán ṣe fídíò mi kémi àti wọn jọ sọ̀rọ̀ one on one kí n explain what actually happened to me what happened ibi báwo mo ṣe rìnrìn àjò mi tó fi wá rí bó ṣe rí èmi àti wọn ò jọ sọ́rí wọn attend sí mi kejì can testify wọn attend sí mi rí wọn kàn máa wá ní ṣé mo ti rí yín báyìí máa ní rárá sà máa ní àmà rí yín máa rí until the day he said he wanted to post he want to do that video and I was so happy pé to at least àánú àdìde àbí mo ṣe yọ fídíò yẹn láàárọ̀ wọ́n dẹ̀ láwọn máa ṣe mí tí mo fi kúrò ń bẹ̀ for more than 3 weeks he didn't do any other video again so ìgbà táwọn àǹtí mi rí táwọn inú wọn ya tí sísà mi yẹn rí inú wọn bàjẹ́ gan so everybody my church member they were so sad everybody was just calling me was like why you I was frustrated ó ti sú mi and I don't want to bother anybody I thought that was the best option for me and for the kids that was why I went there thinking okay he's a man of God let me run to him he should be able to help me but gba tí mo débẹ̀ ni mo tó mọ̀ nǹkan tó wà ńbẹ̀ pé wọn ti even attend sí mi wọn ò gbọ́ tẹnu mi wọn ò gbẹ́ ní tì. wọ́n ní kí n pa láìfù kí ni anybody tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ìrìn àti
mo ti fẹ́ pè mí pa anybody tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mi ò fẹ́ mọ spiritual mother spiritual father spiritual kìdí kan ẹ máa bọ̀ lórí life yìí kẹ́ wá clear ara yín mi ò ṣe behind camera mi ò ṣe behind camera eléyìí mi ò ní gbà never ibi báyìí la máa ti yanjú ẹ máa bọ̀ wá sọ̀rọ̀ tí yín nke bàbá yín ṣe kéjẹ ká lọ sọ lẹ́yìn yẹn mi ò dẹ̀ fẹ́ owó èmi ò fẹ́ owó yín mi ò fẹ́ owó yín this time around ibi báyìí la máa ti yanjú life yìí la máa ti yanjú tẹ́ ẹ bá wá ẹ wá máa ṣẹlẹ́yà oṣù kan máa fi bá yín fà oṣù kan ẹ máa dá owó yìí padà fọmọ yìí ẹ̀yin lè máa wọ́n yàn kó wá máa pè wá kò ní dáa fún yín mi ò ní gbà mi ò ní ṣe kí ni mi ò ní gbà mo ń gbọ́ yín. Crown máa pè é sí. ẹni ẹ ti drop ó dá ìpínlẹ̀ tó. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu àwọn obìnrin méjèèjì yìí ẹ jọ̀wọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dá sí ní comment section má gbàgbé àti láìkì fídíò yìí tẹ́ ẹ bá sì ti tẹ̀lé ìkànnì wa ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ ẹ ṣé púpọ̀.